Ogun fún ẹni tí ó ń wojú ọlọ́run ọba fọ́mọ àgbo ẹ̀dá ń dàyàn láàmú ni menstrual pain ni infertility ni sọmúroro hormonal imbalance gbogbo àwọn ìpèníjà tó máa ń da obìnrin láàmú tó kì í jẹ́ kóbìnrin conceive kódà kó jẹ́ pé lọ́wọ́ ayé nú gbìyànjú kó gẹ́ẹ̀tì kòkó ńlá kan gẹ́ẹ̀tì pátákó ẹsẹ̀ màálùú kó wá gẹ́ẹ̀tì okó ọ̀gẹ̀dẹ̀ kó gé wẹ́wẹ́wẹ́ sórí ẹ̀ kó da fòfó òkun sí kó wá gẹ́ẹ̀tì ẹ̀rù alámọ́ àti ata ìjọsìn kó dà sí kó fi ewé efirin tútù sí kó gẹ́ẹ̀tì bàrà àti tàgìrì kó gé wẹ́wẹ́ kó dà sí lórí kó wá kó ewé àjẹ́ ọ̀bàlẹ́ àti ewé oríjì tútù kó kó lé lórí kó bu omi sí kó sè lágbo tó bá ti sè lágbo tó bá ti jiná tó bá ti fẹ́ jiná wàá wá ìgò oyin ọ̀ríjìnà kan wàá dà sí àgbo náà lórí bí sínú láì tààlà tó bá ti jiná ò ní jẹ́ kó rú paná mọ́ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ oṣù kan gbáko ló máa fi lo àgbo yìí ó wà effective gidi jẹ́ káwọn èèyàn jàǹfààní fídíò yìí fi share fáwọn èèyàn kó wọ́n jàǹfààní ẹ̀ kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa tọ́lọ́run ràn ṣe tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa a ní ìdí ajé àti umura ní organization wa ẹ fi ta wá lọ́rẹ a ní àwọn èèyàn tá a máa fún tó máa jẹ́ sádàkọ̀ fún yín tẹ́ gbàládà ń bẹ̀ bí sínú láì tààlà gbogbo owó tó wà nílùú òyìnbó àbí tó wà Nàìjíríà tó ń ṣiṣẹ́ bí aláìṣe tó rí lẹ́kọ́ tó rí mọ́tò rà tó rí tí lọ síwájú ò bá ìjákulẹ̀ tó ń ṣẹlẹ̀ àmúbọ́ tó ń happen get special powder wa ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn powder wọ̀nyí kì í ṣoṣólẹ̀ kì í ṣe àwúre kì í ṣe ìmùlẹ̀ àgbà kì í ṣe ẹ̀bẹ̀ ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder yìí tó bá ń rin lò bí sínú láì tààlà barrier máa wà láàrin ìwà àti evil world àwọn ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ mọ́ wàá dẹ̀ máa rógo ẹ̀ lò bí sínú láì tààlà bákan náà ni ọkùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ get caterpillar àti transformer àti miracle leaves ó wà effective láti lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ìdákọ́lẹ̀ aróbòsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni obìnrin tó fẹ́ conceive tó fẹ́ fi ní ṣoyún tó fẹ́ ìgbọ́mọkàn get caterpillar tó ní ovulation problem láti lè conceive ní kíákíá tọkọtìyàwó lè ọjọ́ máa lò pọ̀ bákan náà ni ẹ get bulldozer made fibroid ó lágbára púpọ̀ jù bulldozer made fibroid fún obìnrin tó ní fibroid àbí tó ní blockage tube bákan náà ni ẹ get all in one natural herbs ikú nìkan ní all in one àwa ò lè wò cancer diabetics asthma heart problem kidney problem ó ń forí kókó alátakùn jẹun lójú oorun ẹ get ìsọ̀yè memory booster ìsọ̀yè ìlíàmù fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú bákan náà ni ẹ get miracle leaves ó wà effective gidi miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máì zemzem àti senna leaf la fi preserve ẹ̀ wọ́n gbé nǹkan sínú womb obìnrin wọ́n gbé nǹkan sínú uterus àbí ovary wọ́n tàyàn lọ́fà nǹkan rìn lára èèyàn bẹ́ẹ̀ ni ikú nìkan ni òun náà lè wò láti lè fi yanjú èyíkéyìí both natural and spiritual àwọn àìsàn ọnú yányán gbìyànjú kó get miracle leaves kódà òun forí kókó alátakùn jẹun lójú oorun ní ìbálòpọ̀ ojú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni a ní special powder tó ń bá mú nǹkan ọmọkùnrin èèyàn aláwọn special powder tá a máa ń ṣe fún ẹni tó ń bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a dẹ̀ ní special powder tá a ń ṣe fún diabetics bẹ́ẹ̀ ni tó yẹ pé tó bá lò láàrin oṣù kan ṣúgà kúrò nínú blood ẹ tí ò bá ti jẹ́ àjogúnbá tó yẹ pé èèyàn jogún ẹ̀ tó jẹ́ hereditary ni èèyàn ò ní lè ṣe kí ni o tó bá ṣe ń kúrò nínú blood èèyàn ìyá ní sùúrù tó bá fẹ́ máa rise up wàá tún lò bí sínú láì tààlà ẹ̀ WhatsApp wọn lórí +2761295638 àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country iṣẹ́ tí mo dẹ̀ bá ń lé ni gbogbo product wa ló gba láàbù kọjá ló dẹ̀ wà halal ló wà scientific approved ọmọ Ọlọ́rin lèmi mo kẹ́kọ̀ọ́ mi káàkiri Africa ní Nàìjíríà ń bẹ̀ náà so iṣẹ́ tí mo dẹ̀ bá ń lé tàn bàbá wa ń ṣe ni so gbogbo àwọn product wa ló wà effective àwọn ẹ̀kọ́ tá a gba doctor tá a gba professor sí lórí ojú ọ̀nà spiritual àti ojú ọ̀nà egbòogi ewé àtegbò so ẹ contact wa kódà ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun táyé ń dà láàmú ẹni tó yẹ pé ó ní spiritual problem àbí natural problem ó ti lo oògùn sí kò lọ ní ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department innali izatali lai jemia gbogbo agbára ọlọ́run ọba lónìí masalamu wa ilà lè.